ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin tèmi ní tilé toko gbogbo ẹ̀yin ọmọ káàró jíire mo fẹ́ ká jọ farabalẹ̀ wo fọ́nrán yìí ó ṣe kókó fún gbogbo ọmọ Yorùbá ṣé ẹ rí lérí nǹkan tó ń ṣe láàrin bàbá wa kábíyèsí Ọọ̀nìrìṣà àti bàbá wa Aláàfin Ọ̀yọ́ ẹ rí i pé so many people kàn ń sọ nǹkan tí wọn ò mọ̀ mo ti rí a lot of comments tẹ́lómi sọ wípé Ọ̀yọ́ nìkan dá wà ní Ifẹ̀ tẹ̀ka Ifẹ̀ ṣé rí nǹkan tá a bá mọ̀ la mọ̀ ẹgbẹ́ àwẹ̀ bọ́ba kan àwẹ̀ bẹnu àtẹ́lu kábíyèsí Ọọ̀nìrìṣà èyí lè máa ń bọ̀ wàkíìmù kìíní kan àwọn òkì ṣe tó gbẹ ló máa ń lẹ́yìn ẹ rí i wípé most people máa sọ pé èmi Ọ̀yọ́ nìkan dá wà ní Ọ̀yọ́ ò dá wà o so many town bẹ́ẹ̀ pé ó wà lọ́dọ̀ Ọ̀yọ́ evidence kan ni ẹ wo bàbá wa Aládùn Àwáyé bó wọn ṣe ń pe ọkọ yan Ládùn Àwáyé ìgbà tí wọ́n fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú kábíyèsí lórí orúkọ wọn ẹni pé bàbá sọ náà fídíò yẹn pé ẹni tó tẹ Adó Àwáyé Ìdó ẹni tó tẹ Adó Àwáyé Ìdó tó jẹ́ bàbá ńlá bàbá àwọn tó tẹ Adó Àwáyé Ìdó ọmọ Aláàfin Ọ̀yọ́ ni so ó fẹ́ jẹ Aláàfin Ọ̀yọ́ lọ bọ́mọ lọ́wọ́ ló wá bọ́ sọ́wọ́ àbúrò ẹ̀ dẹ̀ mọ́ gbà yẹn pé oyè Aláàfin sọ yìí kékeré so ẹ̀ dẹ̀ mọ́ pé tẹ́nìkan bá lùs ọ̀tẹ̀ fi máa wà ẹnì kéde dẹ̀ bá Aláàfin sọ̀tẹ̀ so ó tó wá ní láti fìlú yẹn lẹ̀ so many towns jẹyọ ó jẹ jáde lábẹ́ Ọ̀yọ́ so many towns Ọ̀fà ara Ọ̀yọ́ ló ti jẹ jáde màá tún máa sọ àwọn mi màá tún share fídíò àwọn mi but eléyìí ẹ kọ́kọ́ wo fídíò yìí ná kẹfì lè gẹ́ẹ̀tì kan tí mò ń sọ but pé Ọ̀yọ́ dá wá ìlú kọ̀ọ̀kan jáde látara Ọ̀yọ́ bàbá ńlá rọ ni bàbá ńlá irọ́ tó jìnà sóòótọ́ ni Adó Àwáyé rí sí ẹ̀yìn náà ti ẹnu kábíyèsí gbogbo ló sọ̀rọ̀ kábíyèsí gbẹgẹgẹ wọn. Èmi ni His Royal Majesty Ọba Reverend Adémọ́lá Olúgbìlé Fọlákànmí Mákúlẹ̀dọ̀yè 2 Asọ̀lúdẹ̀rọ̀ 1 Aládò ti ìlú Adó Àwáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Kábíyèsí ẹ ṣé púpọ̀ ẹ má bínú kábíyèsí ẹ̀yin bàbá wa ẹ̀yin náà lè sọ pé ilé là ń wò ìyá tó sọmọ ní orúkọ nígbà tí ẹ ń dárúkọ yín ẹ dárúkọ orúkọ kan tí ó wọ̀ mí ní akínyẹmí ara ẹni Mákúlẹ̀dọ̀yè ẹlẹ́ẹ̀kejì kábíyèsí ẹ má bínú ẹ dákun ṣe lè bá wa yànnàná bí orúkọ yẹn bí ó ṣe jẹ́. Adúpẹ́ ẹni tí ó tẹ ìlú Adó látọ̀yọ́ ló ti wá ó ṣe àwárí nínú ìrìn àjò láti Ọ̀yọ́ wọ́n dé orí òkè Adó yẹn wọ́n pàdé àwọn tí ogun Dàhọ̀mí lé wọ́n sì sálámọ̀ sí wọn àwọn yẹn rí àmì ọmọọba lára rẹ̀ wọ́n sì kí bí ọmọọba bó lẹ́ ń lọ ni àwọn ń tẹ̀síwájú ìrìn àjò torí pé òǹgbẹ láti jẹ Aláàfin tí ò bọ́ sí mọ́ ló lé wọn kúrò ní Ọ̀yọ́ tá Aláàfin wa bọ́ sọ́wọ́ àbúrò rẹ̀ Onígbògi àwọn Dàhọ̀mí tó wá báyẹn wá rò pé àwa náà sáfógun la fi wá síbì la fi wá farapamọ́ lórí òkè yìí bàtà ti wá rí wọ bí ọmọ ọba yìí ó bẹ́tà ẹ dúró tì wá kájọ dúró síbí ẹ má wulẹ̀ lọ́mọ́ ká dẹ̀ fi jọba a dúró síbí ló di Adó òkè lásán ni tẹ́lẹ̀ tó a lọ bí tá à ń lọ tẹ́lẹ̀ mọ́ ìlú ìyá rẹ̀ ló ń lọ tẹ́lẹ̀ a dúró síbí o ṣe jọba nìyẹn Ọba Ìkòyí là ń pe orúkọ ẹ nìyẹn Ọba Ìkòyí òun ló tẹ orí òkè Adó yẹn dó ló tẹ̀ dó gẹ́gẹ́ bí ìlú nígbà yẹn so ó bí ọmọ Ọbádú yẹn náà gbapò lọ́wọ́ rẹ̀ Ọbádú yẹn náà bí ọmọ nínú àwọn ọmọ tí Ọbádú yẹn wá bí ìyàwó méjì ló ní so méjèèjì náà ló bímọ ṣùgbọ́n gun ìyálé ń bí àbíkú so oyè bọ́ sí ọ̀dọ̀ àwọn ọmọ ogun ìyàwó nígbà tó yẹ padà dé ìyálé tó wá lóyún
wọ́n wá lọ ṣe àyẹ̀wò pé báwo ni ọmọ yìí tó ń bọ̀ yóò ṣe ní kú mọ́. Ifá wa sọ pé kán sọ ọmọ yẹn ní kán sọ òun ní má kú lẹ̀ dé oyè. má kú lẹ̀ dé oyè. má kú mọ́ pé má kú kí oyè ó tó dé mọ́ báwọn ẹ̀gbọ́n rẹ̀ ṣe kú kí oyè ó tó dé wọ́n ti kú. wọ́n á sọ di wọ́n wá ní kán máa kú ní má kú lẹ̀ dòye pé tó bá ti sọ òun ní má kú lẹ̀ dòye òun ò ní kú mọ́ oyè ọba òun láyé. bí oyè ṣe bá láyé nìyẹn. ní ìdílé tí èmi ti jáde wá òun ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ jọba la fi pè ní má kú lẹ̀ dòye wá. so láti gbà yẹn ìdílé wa ò tún ní àǹfààní àti jọba mọ́ fún bí 100 ọdún méjì kí èmi tó wá dé tí àpèlé mi fi ń jẹ́ má kú lẹ̀ dòye 2 orúkọ yẹn ṣe wáyé nìyẹn. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ kábíyèsí.